wọ́n ní à ń sọ pé kí à ń gbọ́wọ́ nǹkan kó kán tán láwò ẹ tún gbọ́wọ́ ẹ̀ sí ṣe rí ẹ jẹ́ ń sọ kinní kan lórí social media yìí I belong to nothing téèyàn bá ṣe nǹkan tó dáa màá sọ pé nǹkan tẹ́ni ń ṣe ó dáa téèyàn bá ṣe nǹkan tí ò dáa màá sọ pé nǹkan tí ẹni ń ṣe kò dáa I am not the person that is coming here to side or support anybody kò dẹ̀ sí anybody tí ò ní lọ́wọ́ lórí social media nobody is a saint that is a fact kò sí anybody tí ò ní lọ́wọ́ lórí social media ó lè pọ̀ jura lọ́wọ́ bọ̀ gbogbo èèyàn náà ló ní lọ́wọ́ kò dẹ̀ sí anybody tí ò sí ẹgbà ẹ̀ lórí social media yìí bẹ́ẹ̀ ni kò sí anybody tí ò sí ẹgbà ẹ̀ let me tell you some things àwọn kan sọ pé kí n má delete àwọn comment mọ́ wípé ó máa dàbí hypocrite màá wá fi comment sílẹ̀ either you are supporting Dorcas you are dragging Mama away or you are supporting Mama away you are dragging I'm leaving all the comments I'm not going to delete anybody's comment but let me tell you one thing ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi ẹ jẹ́ kí ọ̀rọ̀ wa kó yéra wa ẹ jẹ́ kí ọ̀rọ̀ wa kó yéra wa kò sí anybody tó máa disrespect ìyá ẹ̀ disrespect àwọn èèyàn tó súnmọ́ àwọn èèyàn tó ń ṣe láàánú tínú ẹ̀ máa dùn disrespect ọmọ ẹ̀ you say you fight for somebody mo jà fún ìwọ kọ́ ló yẹ kó jáde kó tó wá máa disrespect ẹni yẹn kò make any sense ẹni ẹ̀ ń bínú àti bẹ̀yìn àti fọlọ́run bẹ̀yìn àti fi gbogbo nǹkan lé ayé bẹ̀yìn àwọn èèyàn tó wà nù tọ̀dọ̀ yín náà ti bẹ̀yìn ẹlẹ́ẹ̀ni gbọ́ ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ ni náà a ti fi ọlọ́run bẹ̀yìn kò sí nǹkan tá a ti fi bẹ̀yìn everybody ti gbogbo èèyàn ló kẹ́nu gbogbo àwọn ọmọ Odo Nation pé kí lẹ máa ṣerú nǹkan báyìí fún màmá fún ẹni ẹ̀ní gbọ́ ẹ̀ní gbà ẹ jọ̀ọ́ kí ni ká wá ṣe torí I don't understand I saw some comment that people were saying that Mọ́mì Àdùnní ẹ sọ pé mo fẹ́ come for mama bọ́ ẹ wo please ẹ jẹ́ agbọ́ra wáyé I'm not coming for mama but at this point nǹkan tó bá wà lórí social media la máa sọ this is my page I'm going to say anything that I see on social media I'm not a coward bẹ́ẹ̀ ni I'm going to say anything I see on social media bó ṣe rí nìyẹn tẹ bá rántí pé some few months ago nígbà tí Dorcas ti ń ṣiṣẹ́ àwọn Sisi Alágbo àìjága nígbà tó họ́ta statement kan wípé kí Engineer Alágbo kó má lọlé kó má lọ wo àwọn ọmọ ẹ̀ kò sí ọ̀rọ̀ tí mi sọ sí Dorcas bẹ́ẹ̀ ni that is one thing about me if you do something bad màá já ẹ lọ́rẹ́ pé nǹkan tó ṣe yìí ò dáa mi ní sọ pé torí pé mò ń support ẹ̀mí yẹn ṣe rí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ àṣejù ti fẹ́ máa wọ̀ kí ló dé àṣejù ti fẹ́ máa wọ̀ àṣejù dẹ̀rẹ́ bá bá àṣetẹ́ni kí ló ṣẹlẹ̀ ó ní mo sọ fún yín pé mo ti gbé kinní ìyẹ̀wò so many times èmi gan dúró mò ń wá nǹkan tí mo máa fi attack Odo Nation mi ò rí any single motive evidence pé àwọn people wọ̀nyí ṣe màmá àtàmọ̀ nìyẹn torí pé ti fẹ́ bá wọn jà tẹ́lẹ̀ ni at this point that is what I concluded àtàmọ̀ ni update tó jáde kò ní nǹkan kan ṣe pẹ̀lú tiyín wọn ò dárúkọ yín síbẹ̀ wọn ò insult yín síbẹ̀ wọn address ara wọn ni but what you did is what you took it upon yourself and ṣe kíni and you drag Dorcas you drag her mother you question everything about her you tarnished her you body shamed her ẹ̀dẹ̀ ní ká má sọ̀rọ̀ ṣé ìjà nìyẹn mo sọ kinní kan mo ní tẹ́ bá sọ pé torí ọ̀rọ̀ kan lẹ́ ń pe àkíyèsí wá sí bóyá nǹkan tẹ́ dẹ̀ fi hold Dorcas chokehold ni tẹ́ bá sọ pé ẹni gbogbo àṣírí ẹ̀ lọ́wọ́ tẹ́ bá da gbogbo nǹkan síta bóyá nǹkan tẹ́ fi hold ẹ̀ chokehold nìyẹn èmi náà wá sọ pé ẹ̀yin tẹ́ sọ pé láṣìírí èèyàn lọ́wọ́ ṣé ẹ̀ mọ̀ nǹkan tẹ́niyẹn náà gbé dání ni that's where I'm coming from èmi ò sọ pé mo ní anything lọ́wọ́ tí mo fẹ́ wá dà for anybody so ẹ jọ àgbàlagbà ni wá ẹ jẹ́ kí ká lò làákàyè ẹ jẹ́ kí ọ̀rọ̀ wa yéra wa téèyàn bá sọ pé òun ní gbogbo information yín dání èmi lè sọ pé ṣẹ́ni yẹn náà mọ nǹkan tẹ́yìn náà ní dání against ẹni pé yóò sọ̀rọ̀ yẹn ò sọ pé yóò stupid náà bó ṣe rí yẹn tẹ́ bá datọwọ́ yín lẹ̀ tóun náà datọwọ́ tiẹ̀ lẹ́nu tó bá yẹ pé kì í ṣẹ́yìn ló fẹ́ bá jà kó wá mú àwọn vendor yín kó wá bẹ̀rẹ̀ sí da gbogbo ẹ̀ lẹ́ǹkan àmọ́ gbogbo nǹkan tó sọ ń pa vendor yín ni bẹ́ẹ̀ ni àmọ́ gbogbo nǹkan tó sọ ń pa vendor yín ni see nobody is coming to fight for anybody but at this point oníkálukú if you say you want to stay on your lane stay on your lane. Stay on your lane. Tarnishing that girl, calling them beggy, insulting them, insulting her mother. Ó ti ń pọ̀ jù náà, kí ló ṣẹlẹ̀? Ọmọ yẹn ò dẹ̀ ṣe nǹkan kan. Ṣé ọmọ yẹn bá yín sọ̀rọ̀ ni? Ṣé òun ló insult yín before that time? Ṣé ó insult yín after tẹ́ ṣe fídíò yẹn ni? She did not say anything to you. She stayed on her lane. Ẹ sọ pé kó má sọ anything, kò sọ anything. Ó dúró sáyé ẹ̀. But still náà, ẹ̀yin lẹ ṣì jump wá sọ́dọ̀ ẹ̀ náà. Tẹ́ṣì bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi ọ̀rọ̀ fún ẹ̀dẹ̀ ní ká má sọ̀rọ̀
we are going to talk now. Kò dáa nǹkan tí ò dáa kò lórúkọ méjì kò dáa ló ń jẹ́ kò dáa kò lórúkọ méjì kò dáa ló ń jẹ́. One thing about me, èmi ò like nǹkan burúkú ni mo hate jù láyé mi. Kéèyàn kan gang up against somebody òun ni mo hate jù láyé mi. Ẹ ń pe gbogbo àwọn èèyàn tó ti bá jà ẹ ń gbé wọn sọ́nà pé kán máa sọ tiwọn to ridicule that girl. Kí ló ṣe fún yín tó tó yẹn? If you say you fight for her, ṣé ó yẹ kẹ́ tẹ̀ ṣerú nǹkan tẹ́ ṣe yẹn fún ni? Tó bá yẹ pé ẹ jà fún lóòótọ́, are you supposed to do what you did to her? Let's be frank, let's be honest. Tó bá já wa náà ńkọ́, ẹ wo gbogbo nǹkan tí màmá sọ. Ẹ wo imagine kó bá jẹ́ pé ẹ̀yin náà ni tọ́ ní gbogbo èèyàn tó wà nù tí mo yín froster náà ṣe. Ẹ mọ̀ pé incriminating kinní lásán nìyẹn ni. Kí lẹ wọ́n sọ ń bì? Incriminating nǹkan tó wà incriminating nǹkan nìyẹn náà. O fẹ́ lé gbogbo àwọn olóore sá fún mi. Does it make any sense? No. Irú ìjà wo nìyẹn? Ọmọ tí ò tiẹ̀ tí bú yín tó bá bú yín ńkọ́, kí lẹ wá fẹ́ sọ? Kí ọmọ tí ò tí bú yín tó bá bú yín ńkọ́, kí lẹ wá fẹ́ sọ? Èèyàn kì í jàjà pajúdé náà. Gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátápátá làwọn yìí táwọn crop. Bẹ́ẹ̀ ṣe rò pé àwọn yìí táwọn ò ní bú yín bí torí ẹ̀ ń sọ kínní ẹ̀ pé ẹ torí tí ẹ̀ náà ṣe ń bú yín. Màmá wọn sì ń bú yín o. In case tẹ́ ẹ bá rí wọ́n ti update fún yín. Méjì gan ni màá bá yín ka ẹ má wọ̀rì. Àwọn yìí tà tẹ́ ẹ̀ ń fún ní material àwọn náà ló tún update fún yín. Kò sí nǹkan kan tán pé wọ́n bu shit yín lọ́wọ́lọ́wọ́ ni. That is one thing I want you to understand. Tẹ́ bá fẹ́ bá Dorcas jà ẹ bá jà lórí nǹkan tó ṣe. Ẹ bá jà lórí nǹkan tó ṣe fún yín personally. Kẹ́dẹ̀ let go. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ hard mọ́ yẹn kò need kó kẹ́ máa sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ọmọ yẹn kékeré ni òun gan tó bá jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí ni Dorcas ń sọ. In fact ó máa jẹyán ẹ̀ níṣu lórí social media. Gbogbo nǹkan tẹ́yìn ń sọ sí tó bá jẹ́ pé nǹkan tó ń sọ fẹ́yìn nìyẹn ó máa jẹyán ẹ̀ níṣu. Tó bá jẹ́ pé ó mú dọ́dọ̀ ọmọ yín ó mú dọ́dọ̀ àwọn vendor yín ó mú dọ́dọ̀ iṣẹ́ yín ó fi physically ó fi abuse yín ó fi insult yín. Ẹ rò pé gbogbo ò ní tọ́nà wò kò dáa náà. Kò sí nǹkan tá à ní fojú Dorcas rí tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe insult ẹ̀ tó pe gbogbo àwọn ọmọ ewé nation kó pe gbogbo wọn ní froster. Tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe insult ọmọ yẹn náà ló ṣe sọ kínní. Ẹ rò pé gbogbo wa la máa jáde fún gbogbo wa la máa tẹ̀ sí lójú. Bó màmá ọ̀rọ̀ yóò le tó yẹn ẹ kàn fẹ́ kọ́ ọmọ yẹn kó wá bá yín jà. Ọmọ yẹn dẹ̀ rèé ó ti mọ ibi tẹ́ ń lọ. Ọmọ yẹn bó ṣe kékeré yẹn ó gbọ́n ó mọ ibi tẹ́ ń lọ. Dorcas ò ní ṣá kámẹ́rà kò dẹ̀ yín bá yín sọ̀rọ̀. Bọ́ṣẹ́ rí update tó ń ka yín lára yẹn nǹkan táwọn èèyàn dẹ̀ máa drop ni. Ẹ jẹ́ wá sọ kinní kan fún yín in case you don't understand. Haters náà will create account in their name and ṣe kíni an update for you. Kò sí jà ńlẹ̀ o màmá. Kò sí anybody tó ń bá yín jà. Ṣé ló dàbẹ̀ yín pé ẹ̀ ń bára yín jà nísìn? Ṣé ló dàbẹ̀ yín pé torí nǹkan táwọn hater nǹkan nìyẹn? Ṣé ló dàbẹ̀ yín pé ẹ̀ ń bára yín jà torí pé nobody is facing you and fighting you? That feels it doesn't even sit well with me. It doesn't even sit well. Number one, the things you are saying is crazy. You are cursing on these people that has done literally nothing to you. Ìjà Lùdó àti Dorcas báwo ló ṣe kàn yín? Tẹ́ bá ti fẹ́ dá sí ẹ ti dá sí. Tọ́wọ́n bá dẹ̀ tún parí ẹ̀ àwọn méjèèjì ló mọ̀. Ẹ dẹ̀ ń ṣépè fọmọ lọ́mọ. Kí ló ṣe fún yín? Ẹ ń ṣépè fún gbogbo àwọn tó wà nù tíìmù yẹn. Kí ló ṣe fún yín? Wọ́n náà ti dá update sílẹ̀ pé nísìnyí bring it on. Wọ́n ti bẹ̀yìn náà kí lẹ tún fẹ́ torí I don't understand. Ẹ sọ pé kán dúró sórí ilé wọn dúró sórí ilé wọn ṣé wọn gbọ́dọ̀ ṣe tíìmù wọn mọ́ ni? Is everything going to revolve around you? Ọ̀rọ̀ yín fẹ́ dàbí ọ̀rọ̀ Ṣọlápé wants everything to revolve around her. Kẹ́nibọ̀dì má sọ̀rọ̀ kẹ́nibọ̀dì má gbìn kẹ́nibọ̀dì má ṣe kinní kan. It's not going to work on this social media. Everybody ní freedom láti sọ tiẹ̀. Ẹ change orúkọ page freedom fighter sí another kinní wọ́n gbé náà. Wọ́n tún fi bu yín láwọn yẹta. Mama ṣẹ́rí nǹkan tó wọ́n sì ní sùúrù fún yín sí ni o. Àwọn yẹta yín sì ní sùúrù o. Wọ́n fẹ́ kẹ́ da tọwọ́ yín lẹ́nu. Tẹ́ bá ti wá parí ẹ̀ tí ò ti sí nǹkan kan mọ́ ìgbà yẹn náà ṣe máa jáde fún yín. Dorcas already understand the game they are playing. That is why tí ò fi ṣáná sí kámẹ́rà torí everything tí Dorcas bá ṣe wọ́n máa gbé méjèèjì báyìí ẹ̀yin náà dẹ̀ fi máa bújú. Dorcas is not giving them material. You are the one giving them material. By the time tẹ́ bá máa parí gbogbo ìbínú inú tó ń bí yín gbogbo ẹ̀ ní àwọn ìta máa gbé tó máa ṣe kí ni tẹ́ bá rí pé wọ́n post yín sí kì í ṣe pé wọ́n fi ń praise yín o wọ́n sì ń bọ̀ wá fi insult yín. In fact wọ́n tẹ̀ ti fi bẹ̀rẹ̀ sí insult yín náà.
gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe àwọn hater yẹn ṣì máa gbé wọn ṣì máa fi bu yín kì í ṣe pé wọ́n like yín pé wọ́n sọ anything sí Dorcas ti understand the game yẹn bó ṣe ń lọ they will ridicule you. Read between the lines. Read between the lines. Kò sí anybody tó ń bá yín jà náà. Nǹkan tí ò tẹ̀ yé mi nìyẹn. Ta ló kọjú ìjà sí yín? Ta ló ṣáná sí kámẹ́rà fún yín? Kò sí náà. Kí ló dé tó yẹ pé any small thing ẹ ti bẹ́ jáde? Ẹ tún ka comment, ẹ tún ka kíní, ẹ tún bẹ̀rẹ̀ sí ní ṣépè fáwọn ọmọ ọlọ́mọ. Ó ní wọ́n ń sọ fún yín pé Dorcas lẹ́yìn méjèèjì lẹ́jọ́ ọmọ bíi tẹ́ ẹ̀ dì sí bọ̀ gbogbo àwọn team member yẹn. Wọn ò rán anybody níṣẹ́ o. Wọn ò rán anybody ní kíni níṣẹ́. Màá ka gbogbo comment fún yín. First thing first, one is the way Mama confirm everything we post here is the truth. Always know she will use it to deal with Tokete kó máa lọ bẹ́ẹ̀. Wọ́n ní ẹ̀yin lẹ confirm fáwọn hater pé gbogbo nǹkan táwọn ń kọ òótọ́ ni because of the things you say. Àwọn nǹkan kan wà tẹ́ bá tiẹ̀ mọ̀ èèyàn máa ń fọ̀rọ̀ sínú bí àgbà ni. Why? Because ẹ mọ̀ pé gbogbo nǹkan tẹ́ bá sọ yẹn wọ́n máa fi drag ẹni yẹn. Ó ní mò ń sọ pé ẹ̀yin ò lè máa ṣe níbẹ̀ yẹn kẹ́ so expect pé kán má gbà. Of course now. Give and take nílé ayé náà. Ẹ lè máa sọ adúrú ọ̀rọ̀ yẹn kẹ́ expect káwọn odó ní ṣọ̀kọ́ dákẹ́ fún yín kò possible náà. Ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. Ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. Ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. A lè sọ síbẹ̀ ká kú síbẹ̀. Màmá ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. Àgbàlagbà ni yín. Àwọn nǹkan kan wà ẹ máa gbé sínú. Tí Dorcas bá tẹ̀ṣẹ̀ yín gan ẹ máa gbé sínú. Ó better kẹ́ lọ sọ behind closed door. Kẹ́ bójú ẹ̀jẹ̀ behind closed door. Gbogbo ọ̀rọ̀ yẹn òun náà ń sọ yìí o. Wọ́n ní ẹ̀yin lẹ confirm ẹ̀. Ẹ̀yin lẹ tún confirm fáwọn hater tó ń drag yín everyday wípé gbogbo nǹkan táwọn sọ about Dorcas is true. Àwọn hater yín ló gbé. Wọ́n ní nǹkan tó máa fojú yín rí lẹ́yìn ìgbà tí gbogbo kìíní ìbá die down. Wọ́n ní mọ̀mọ́ you be coward. Ṣé bóun ni mò ń sọ fún yín? Àwọn hater ló gbélé yìí. Wọ́n ní coward ni yín. Why were you trying to unblock KB and Epagbo? Nǹkan tá à ń sọ náà ni ṣẹtirínsìn. Wọ́n ní ẹ̀ ń try láti ọmọ. Mama, kò sí anybody that is coming to fight for you. Tó bá gbé kọ́ yín, wọ́n máa fi yín ṣẹ̀sìn. Gbogbo àwọn tẹ́ ń kó mọ́ra tẹ́ ń àtàṣe orúkọ wọn mọ́ gbogbo kìíní. Wọ́n lè ń try àti unblock Epagbo àti KB. Gbogbo wọn wọ́n sì máa padà wá bójú yín jẹ́. Àwọn ọmọ yẹn ò kì í ṣọmọ gidi. Eléyìí tó jọ ọmọ gidi láàrin wọn ni Dorcas tẹ́ ń bájà. Ẹ sọ pé 5 years tẹ́ ti wà together. Ọmọ yẹn ò dẹ̀ bú yín. She stand on that pé I will never abuse mama again and she stood on that. Kò sí kéèyàn rìn kò rí mami. Ẹ lè ní misunderstanding but ó yẹ kẹ́ ẹ fi ọgbọ́n àgbà gbé náà. Ó yẹ kẹ́ wọ́n ní wá ń try àti unblock KB àti Epagbo. Wọ́n ti fẹ́ fi yín ṣẹ̀sìn nìyẹn. Wọ́n ní now you've learnt your lesson trying to use Dorcas to spite us. He don't burn you for hand. You deserve everything. Ṣẹtirínsìn. Ṣé KB ìjọmọ gidi ni? Àmọ́ bó ṣe máa ń insult yín bó ṣe máa ń bojú yín jẹ́ káàkiri. Tí gbogbo wọn àti Epagbo àti kí lorúkọ eléyìí? Kí lorúkọ Babalẹ́gbà? Bí gbogbo wọn ṣe máa ń insult yín bó ṣe máa ń borúkọ yín jẹ́ ṣe gbogbo nǹkan bojú yín jẹ́. Ẹ tún wá fẹ́ sá lọ síbẹ̀ ẹ̀ sìn bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé wọ́n fẹ́ dúró wọ́n fẹ́ fi yín ṣẹ̀sìn. Wọ́n ní mò ń sọ fún yín pé gbogbo ìbínú tẹ̀ ń bínú ẹ̀yin ní sùúrù. Ẹ̀yin ẹ sì ní sùúrù náà. By the time tó bá máa di ìgbà tí gbogbo kíní bá calm down gbogbo nǹkan tẹ́ sọ náà máa wá lò against yín. Nǹkan tí ò yé yín nìyẹn. Téèyàn bá ń bínú èèyàn máa ń calm down ni. Ẹ̀mí èèyàn máa ń calm down ni. Gbogbo nǹkan tẹ́ sọ pátápátá náà máa wá lò against yín. Wọ́n máa lo gbogbo against yín. Àwọn èèyàn kan Amebo Aṣẹ́wó plug said you guys think it's easy to woo ìwà oníwà for the past 5 years pretending to love Dorcas. God bless you. Because the way bẹ́ ṣe ń sọ̀rọ̀ ṣé ló dàbẹ̀ ni pé ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀? Ṣé ló dàbẹ̀ ni pé ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀? The way bẹ́ ṣe ń sọ̀rọ̀ 5 years lẹ́jọ́ wà together. Ẹ wo bẹ́ ṣe ń sọ̀rọ̀ sí ìyá ẹ sọ̀rọ̀ sí sọ̀rọ̀ sọ́mọ ẹ sọ̀rọ̀ sáwọn tíìmù ẹ. Fún gbogbo èèyàn ṣépè fún wọn kò rí bẹ́ẹ̀ náà. The way bẹ́ ṣe ń sọ̀rọ̀ ṣé ló dàbẹ̀ ni pé ẹ̀ nífẹ̀ẹ́ ọmọ yẹn ẹ kàn gbà ń gbogbo ìgbà yẹn ni. What she displayed today is her real ìwà. Who she truly is. She must have been in serious pain trying to be who she is not. Ṣẹtirínsìn. Pretend to love who she hates just to gather information and know what is going on in Dorcas life. The things you were saying, kò sí anybody tí ò ní reason ẹ̀ mama. Wípé ẹ kàn fi gather information ẹ kàn mọ nǹkan tó ń lọ́nu life ọmọ yẹn torí ọjọ́ ọjà. If you say you love somebody, in fact, tó bá yẹ pé Dorcas betray yín mama, tó bá yẹ pé Dorcas betray yín, Ọlọ́run gbogbo wa la máa dúró
ká máa sọ̀rọ̀ sí bọ́ ọmọdé yóò ṣe nǹkan kan fún yín. Why all of a sudden attack? Àlùjọ tóun àti ẹ̀gbọ́n ń jà gan, àlùjọ gan ò ṣe tó ilé tẹ́ ń ṣe. Àlùjọ tóun àti ẹ̀gbọ́n ń jà gan kò ṣe tẹ́lẹ̀ tẹ́ ń ṣe. Kí ló dé? Ẹ pretend pé ẹ nífẹ̀ẹ́ ọmọ yẹn, ẹ gádà gbogbo information tẹ̀lé gádà. Gbogbo information náà lẹ wá ń lò lọ́dọ̀ tèmi. Òun ni mo wá sọ, àmọ̀dẹ̀ ṣe ń dúró sórí ẹ̀ pé ẹ̀yin sọ pé wọn ò lè bú yín lẹ́nu. Ẹ̀yin lẹ rò bẹ́ẹ̀. Tó bá ní gbogbo data yín lọ́wọ́ náà nǹkan. Ẹ̀yin lẹ rò pé wọn ò lè bú yín lẹ́nu. Wọ́n lè download gbogbo information yín. Tó bá ti rí ti yín kan lọ download gbogbo ti vendor yín kan. Ẹ rí way tí Ṣọlá pé fi yín operate. Kan ti ní gbogbo ẹ̀dá ní kan fi bá yín jà. Wọ́n ní màjàmásálà máa ń máa kí n kọjú náà. O ò lè mọ bí tí tó bá sọ pé o ní monopoly of madness lórí, o ò mọ èèyàn tó fẹ́ bá jà, o ò mọ bí monopoly of madness ṣe rí lórí ẹ̀. Ṣé Dorcas wá kéré ni, màmá? Tó bá sọ pé òun ò sọ̀rọ̀ sí yín, ó lè ní material yín dání o, ó kàn máa wò báyìí. Dorcas burú gan. Ọmọ yẹn burú gan, ó lè ní material yín dání, but torí pé ó ti promise ara ẹ̀ pé òun ò ní ṣe anything, but ẹ̀ ní máa step on her just like that. Ẹ kàn ń tẹ̀ mọ́lẹ̀ ṣàkàṣàkàṣàkàṣàkà. Àwọn nǹkan míì wà ojú show lọ. Àwọn nǹkan míì wà ojú show lọ. Bò ojú tó ti rí ni rí, tó bá sọ pé òun ò mọ ní rí ni, àbó òun ò ṣe kinní kan. Àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò sí nǹkan tó fi gbà kan yín. Ẹ̀yin kọ́ ló bá jà. Kò bá yín fa anything. All of a sudden ẹ̀dẹ̀ gba gbogbo ẹ̀ sórí ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣépè fún. Bó ṣe rí nìyẹn. Ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣépè fún. Ibi tó pèsè, Dorcas ò mọ anything pa ẹ̀. Àwọn tó pera wọn kò mọ anything, àwọn tó ṣe update kò mọ anything pa ẹ̀. Ẹ sọ pé òun ló ṣe gbogbo ẹ̀. How now? Àwa gan tá jẹ́ blogger gan, ṣé gbogbo nǹkan ló lè rí ni? Kì í ṣe gbogbo nǹkan ló máa rí náà, ìwọ gan tó jẹ́ blogger. Bọ̀ èmi sọ kinní kan ni pé téèyàn bá lóyà sí ẹ tí ò ṣe ẹ̀. Èmi tẹ̀ rò pé ẹ sọ pé kò jà fún yín gbà tí ìyá Ìbàdàn, màmá tó bá yẹ pé ẹ nífẹ̀ẹ́ ọmọdé yìí, ìgbà yẹn ló yẹ kẹ́ ẹ ti sọ fún. Ẹ mú gbogbo ẹ̀ dì í sínú, ẹ̀ṣẹ̀ wá ń sọ ń sìn after how many years tẹ́ ti bá ìyá Ìbàdàn jà. Ẹ di gbogbo nǹkan yẹn sínú, ẹ̀ṣẹ̀ wá ń sọ ń sìn, ẹ̀yin dúró dọdọ́ ọjọ́ ọjà tó dẹ̀ máa ní material. Ẹ nífẹ̀ẹ́ ọmọ yẹn náà. Ọmọ tó dẹ̀ sọ pé ẹ dúró sórí ilé yín, ó yẹ nǹkan tó fi sọ pé kẹ́ dúró sórí ilé yín náà. Ṣebí inú ewé nation náà ti ń jà. Àwọn kan máa jẹ́ ti ìyá Ìbàdàn, àwọn kan máa jẹ́ ti yín. So a lot of kò tí ì understand bí kinní ẹ̀ ṣe rí, so kò kàn lè jump sínú beef yẹn náà nínú tíìmù kan. Àníyàn gan ò tó torí. Okay, àwọn tó wà nínú ewé nation, mélòó gan ló jà fún yín nínú ewé nation? Èèyàn mélòó ló wà nínú ewé nation tó jà fún yín on your behalf? Ṣèbí àwọn speaker nìkan náà ni. Kò dáa, kò lórúkọ méjì, nǹkan tí ò dáa kò lórúkọ méjì kò dáa. Ìpè tẹ̀tẹ̀ tí wọ́n á ṣẹ́ fún wọn yẹn kò tiẹ̀ dáa. Ẹ jẹ́ a máa kà lọ. You pretend to love who she hates just to gather information and know what she's doing on Dorcas' life. Now, ara mama ti fúyẹ́, she will sleep soundly like a baby. It will only be a learner that will say that she's surprised about her display of mama madness. Please don't be, because mama is in her natural habitat. If you look at the history of mama, it's easy for mama to fight people. And when she fights people, you understand, she go to the extreme. Ẹ wo, mama, Dorcas ń ṣẹ́nu kù ni, kì í ṣe pé ọmọ yẹn gan jọmọ gidi. Mama, Dorcas ń ṣẹ́nu kù ni, kì í ṣe pé òun gan jọmọ gidi. So ẹ má rò pé ẹ̀yin nìkan ni ẹ lè sọ̀rọ̀ bẹ́yẹn. Àwọn ọmọ yẹn gan tó wà under Odo Nation, wọn ò bẹ̀rù yín màmá. Ẹ má rò pé wọ́n bẹ̀rù yín torí pé wọ́n respect Dorcas ni. Torí ẹ̀ làwọn náà ò ṣe sọ̀rọ̀. Nobody hates you. Tẹ́yìn àti Dorcas bá jà, tẹ́ bá rí lórí comment yẹn jọ yẹn, gbogbo àwọn tó ń comment, màmá ẹ má bínú. Apology upon apology. She has apologized to you. She has done everything. Ẹ wá ń wá comment kiri, ẹ ń wá update kiri. Ẹ wá ṣépè fún yẹn, ṣépè fún kíní. Kí ló dé? Ilé ìga o. Nobody hate anybody o. Nobody hate anybody. Èmi tẹ̀ fẹ́ ká update kíní fún yín.
aṣẹ́wó plug, just calm down. Òkun wó ruru ká wà ruru. Aṣẹ́wó plug. Kò síyàn tó bá rí nǹkan tí màmá ń ṣe tínú ẹ̀ máa dùn. That is the fact. Àti àwọn tó wà nínú ewé gan, àwọn tó bá hate Dorcas nínú ewé, àwọn tó wà nínú ewé tí ò hate Dorcas, tí ò hate anybody, tí ò ṣe kíní, they will be so neutral like, eléyìí tí ń pọ̀ jù now, but they will not want to talk. Wọn ò ní kẹ́ má bínú màmá, bó eléyìí ò kì í ṣe ìbínú mọ́. Àlùjọ ló bẹ̀rẹ̀ wérewère. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ náà. Àlùjọ TK àti bọ̀dá kínní wọ́n wọ̀ fúnra wọn. Àlùjọ bẹ̀rẹ̀ sí ń kọrin èébú fún yàn kan. Ẹjọ́ ṣé Dorcas is not supposed to scold him ni pé kí ló ń ṣẹlẹ̀ náà, kí ló nonsense wo lélẹ̀. Dorcas dẹ̀ ṣe tiẹ̀, ó dẹ̀ scold ẹ̀ pé ò ní right láti ṣe irú nǹkan báyìí. Ṣo fẹ́ ká yé máa fi wáṣẹ̀ sí ni? Tó bá ti mọ̀ pé yàn iṣẹ́ ṣe bínú tíìmù kan lẹ́jọ́ wà, á dẹ̀ settle ẹ̀ láàrin ara wọn. Àlùjọ dẹ̀ wá bá yín lẹ́yìn. Ṣé èèyàn wà lálùjọ ni? Àlùjọ wá bá yín lẹ́yìn wá sọ pé màmá nǹkan báyìí. Ó wá bẹ̀rẹ̀ sí ń rojọ́ Dorcas fún yín. Ó bẹ̀rẹ̀ sí ń parọ́ mọ́rọ́. Kí lẹ expect kálùjọ sọ fún yín nípa Dorcas gbà tí ibi tó ti ọ̀nà jẹ́ ẹ ti jí? Gbogbo narrative tẹ́ fi ń bú Dorcas lẹ́ni, kí ló ń sọ? Ìyàwó mi ni girlfriend mi ni. Ṣó yẹ kálùjọ lè sọ bẹ́ẹ̀? Ọ̀rẹ́ mi ni girlfriend mi ni. Ṣó yẹ kálùjọ lè sọ bẹ́ẹ̀? Ìgbà tó ń dùn ṣó sọ bẹ́ẹ̀? Ṣó wá sọ fún wa pé girlfriend ẹni ìgbà tó ń dùn? The rate at which people betray people on this social media is unbearable. I swear to God. Àwọn nǹkan kan wà gan. Èmi gan máa ń wò pé ṣó tẹ̀ wọ́ ọ̀tẹ̀ lórí social media system yìí. If mama can do Dorcas like that, for her not doing anything to her, mama can throw anybody under the bus. Ọlọ́run ló ní kí Dorcas má dá sí ìjà màmá àti ìyá Ìbàdàn gbà yẹn. Ọlọ́run ló ní kí Dorcas má dá sí. Ṣebí Dorcas will not throw under the bus since. So anybody in that away nation, it's easy for mama to throw you under the bus and ṣépè for you and your family. Ọmọ tí ò ṣe nǹkan kan, tí ò bú yín, tí ò rọ̀ yín, tí ò ṣe anything. Tí ò bú yín, tó bá ṣe pé Dorcas ló ta sí màmá, bá sọ pé Dorcas ta sí màmá. Ẹ̀dẹ̀ dédé mú ọmọ yẹn sẹ́nu, ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣépè fún oríṣiríṣi. Mi ìrírú eléyìí rí o. Ọlọ́run kìíní ìfọ́ni sí mi. Ó fọ́ni sí mi. Ẹ̀dẹ̀ mọ̀ pé ọmọ yẹn ń lọ́mọ kékeré dání. Kò lè wà active bí ti tẹ́lẹ̀. Ẹ̀mí ló gan ló ń ṣe show. Tó bá ṣe show gan kò ń gbójú ẹ̀ jáde. Why? Because she's busy with a newborn. Tó bá ṣe show gan, a máa gbóhùn ọmọ ẹ̀ kékeré yẹn nínú background tó máa sọ pé sorry. So how can she be very, very active like that? Tó bá yẹ pa ayé tẹ́lẹ̀, Dorcas ayé tẹ́lẹ̀, ó yàtọ̀ sí tìsín. Nísìnyí she's a new mom. Kò lè ráyè gbogbo bó ṣe ń ṣe wéré tẹ́lẹ̀ yẹn mọ́. She cannot attend to everything on social media. She cannot do everything on social media. So aṣẹ́wó plug, please, I beg you. I'm begging you in the name of God. This thing hurts everybody. I swear. It hurts everybody. The only people that are not hurt that àwọn èèyàn tó ti ní issue pẹ̀lú Dorcas tẹ́lẹ̀. Àwọn nìkan ni wọ́n wà hurt. It hurts everybody. And the way bó ṣe hurt àwọn èèyàn làwọn èèyàn fi ń drop update. Kì í ṣe pé because they hate mama, but the way mama talk, like èèyàn ò jámọ́ nǹkan kan lójú yín. Odidi Dorcas bí pé èèyàn ò jámọ́ nǹkan kan lójú yín. Ọkùnrin fún yín. Let me make this clear here now. Èmi àti Dorcas, I've never liked her. It's the truth. But ọjọ́ tí mo stop ni ọjọ́ tí mo rí pé àwọn AJ wọ́n ń ṣépè fọmọbìnrin nígbà tó wà lóyún. Mo sọ pé okay, a lè máa bára wa ṣe fracas, ṣe understand, but ọmọbìnrin ti lóyún. Ẹ sì fi sílẹ̀ náà, ẹ jẹ́ kó bímọ. Ìjà yẹn á ṣe é jà, it will be fair. But èèyàn tó wà lóyún kò lè ṣe show as much as that. Ṣó yẹ yín náà. Wọ́n máa ń ṣe ìmọ̀ ń sọ̀rọ̀ kékeré. Kò lè ṣe show as much as that. Wípé okay, ẹ jẹ́ kó bímọ. You get it now. That is the only thing I said. Then nǹkan tí mo fi dúró díẹ̀ fún Dorcas and she appreciated that. Ṣé ti understand is so tó bá jẹ́ pé mi àti Dorcas ń jà lọ́jọ́ tèmi tí mo dẹ̀ rí gbogbo kínní, mi ò ní ṣe àbòsí. One thing about me nìyẹn, mo jẹ́ nǹkan tó jẹ́ pé mi ò ní ṣe àbòsí. Mi ò ní ṣe àbòsí. Kì í ṣọ̀rọ̀ pé kínní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí
gbogbo èèyàn ló wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan náà, kí ni màmá ń gbé ọ̀ǹtì tí màmá bá gbé jáde pé wọ́n bú àwọn lọ àwa gan tó máa rí pé wọ́n bú màmá kò sí anybody ìwú àwa tá jẹ́ kinní tó yẹ pé a máa ń ṣe scavenger hunt a kì í rí update a kì í rí kò màmá nìkan ló máa rí tó dẹ̀ máa bẹ́ síta tó dẹ̀ máa ṣe show fún Dorcas ṣé Dorcas ló sọ̀rọ̀ ni kò dáa náà kò dáa ẹ máa tà wọn yẹn lójúmọ́lẹ̀ ẹ máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ ẹ máa sọ̀rọ̀ sí wọn bíi pé kì í ṣe Ọlọ́run ló ṣẹ̀dá wọn wọn gbowó lọ́wọ́ yín náà ẹ bọ́ wọn náà ẹ bọ́ wọn náà ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ if you want them to respect you, you too respect them. You respect them. But ìwé ìbẹ́ ṣe sọ̀rọ̀ sí wọn bẹ́ ṣe máa ń sọ̀rọ̀ sí wọn bíi pé wọn ò já mọ́ nǹkan kan báwo lẹ ṣe fẹ́ expect káwọn náà respect yín bẹ́ ṣe ń sọ̀rọ̀ sí wọn ẹ̀jẹ̀ náà ló ràn ní blood everybody now. It's not about being an hypocrite or anything. The truth has to be told. Somebody has to say the truth. Somebody has to talk. It's not about hatred. Somebody has to talk. Gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ni wọ́n ń lò as material láti jẹ́ kó drag Dorcas. Ṣé ẹ̀yin lẹ tún fún ìta ní material láti jẹ́ kó drag yín? Ẹ jẹ́ ká reverse case tó bá yẹ pé Dorcas ló ń sọ gbogbo nǹkan tí màmá ń sọ sí tó ń sọ sí màmá. Ẹ imagine bí social media ṣe máa skyrocket níjọ́ yẹn. Ẹ imagine nǹkan táwọn èèyàn máa sọ. Dorcas kì í ṣe ọmọ gidi ṣé kò tiẹ̀ lè rò pé ó lágbàǹlé ni? Ṣé kò tiẹ̀ lè rò pé òun kó fi màmá dípò ìyá àti ẹ̀ ni? Ṣé kò tiẹ̀ lè rò pé màmá ṣe kinní kan ni màmá ti jà fún rí ni? Gbogbo nǹkan táwọn èèyàn máa sọ nìyẹn. So Aṣẹ́wó plug, I beg you in the name of God. I know you are hot. Everybody is. But please, easy. Ẹ jẹ́ àkàn nǹkan t'Aṣẹ́wó plug is kọ. Ó ní, how can the one that claim to be Agba blogger always be easily triggered and manipulated? Always, all the time. It's only Mama that gets manipulated and triggered by updates of people, either the Malus, Ikulegba, DKY, and every other nitwit. This is because our love and friendship is not genuine in the first place. Mo sọ kíní kan, mo ní màmá, àwọn updates àwa gan ò rí. It's easy for anybody like báyìí, mo lè fi Facebook create page kíkan pẹ̀lú donation kí dẹ̀ bẹ̀rẹ̀ sí máa update. Bí pé mo ń bú màmá máa rí ó máa gbé ọmọ ní Dorcas. Anybody can do that online. It's as easy as that. Dorcas says she chose not to answer these people drag her. Ojoojúmọ́ náà drag Dorcas lórí Láyọ̀ now. Only I choose not to see them because gbogbo nǹkan kọ́ léèyàn máa react sí. Ẹ̀yin wá sọ pé wọ́n drag yín torí Dorcas mama. They are not dragging you because of Dorcas. Pé ẹ bá Dorcas jà, ẹ bojú ẹ̀jẹ̀. The haters will still drag you regardlessly. Wọ́n dẹ̀ ti ń drag yín kó tó di pé ẹ̀yin àti Dorcas jọ rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń drag yín, wọ́n ti ń bá yín dá lórí social media. Kó tó di pé ẹ̀yin àti Dorcas parí ìjà. Wọ́n ti ń drag yín. So don't get it twisted that they are dragging you because of Dorcas. Tó bá yẹ pé nǹkan tó wá gbélé yín lọ́wọ́ nìyẹn mama, wọ́n ti set yín up for another dragging ni o. Torí tí gbogbo kìíní bá kúrò lẹ́tọ̀, they are coming for you hard. Tí yín dẹ̀ ló máa brutal jù lórí social media. Àwọn Dorcas doesn't need to say anything. Nǹkan táwọn people ẹ̀ máa fojú yín rí lórí social media. Ó ní mo sọ pé ìjà tẹ́ fẹ́ jà yìí, understand kìíní kan pé àwọn hater ń wá kí gbogbo kìíní yẹn kí gbogbo ẹ̀ rí bó ṣe rí manipulation ni o. Tí gbogbo ẹ̀ bá rí bó ṣe rí àwọn nǹkan kan máa jáde tó máa lò láti fi bẹ́yìn jà tó máa lò láti fi bá Dorcas jà. Ìjà yẹ ẹ̀ lè win kò sí inú yín tó lè win. Wọ́n máa lo material tẹ́ bá sọ láti fi bá Dorcas jà wọ́n dẹ̀ máa lo material tí Dorcas bá sọ láti fi bẹ́yìn náà jà. So these people ti kọjú ìjà sí yín kí ló dé tẹ́ tún bára yín jà. That is it. Kí ló dé tẹ́ tún bára yín jà. Ẹ jẹ́ àwọn kan lọ́jà rẹ̀. Because our love and friendship is not genuine in the first place. It takes a different kind of hatred for Mama to weed all the garbage she did in the last show. Ẹ má sọ bẹ́ẹ̀, àgbàlagbà ni wọ́n náà. Aṣẹ́wó, please, don't say that. Even going after her son, that is where I draw the line. That is where I be like, she go after Dorcas son,
Go after Dorcas' mother for what? For because of one update that didn't even have anything to do with Mama. Money, even going after her son, Adewamiri, I never wanted to get involved in this shenanigan with Dorcas. Nítorí pé Dorcas lọ́mọ kan tó wà lórí tó wà kiri lọ́dọ̀ frenemy Mama. But mentioning and involving her 18 years miracle son, Adewamiri, is crossing the boundary for me. Mama will do show on update tire since tó jẹ́ wípé lójú tì ìkànnì aṣẹ́wó plug please abeg ẹ jọ̀ọ́. Mo ń sọ kinní kan ẹ̀yin èèyàn ò get ẹ̀. Mo ń sọ kinní kan tẹ́yin èèyàn ò get. Mo sọ fún yín pé nísìnyí everybody ti understand pé update ló ń dùn Mama. Update yẹn náà máa jù. You don't give your enemy weapon. Àwọn àìmọye nǹkan tẹ́ máa rí tẹ́ máa gbójú kúrò bíi pé ẹ̀rí. You will not feel it. Mama, nǹkan kan tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ yẹn pé kí Dorcas tan camera yẹn. She will never turn camera fún yín. Because she know how things will spoil. But ṣe rí update gangan tó wá ń bí yín inú yẹn. Tẹ́ fi ń react yẹn. Mama, update yẹn. It go tire you yourself. It go ṣe kíni? It go tire you yourself. Nǹkan tí mo sọ fún yín yẹn pé at the end of the day ẹ̀yin méjì lè máa lose nínú fight. Kì í ṣe pé Dorcas nìkan ló máa lose. Mama, ẹ̀yin gan máa lose. Ẹ̀yin gan lè máa ṣe kíni? Lè máa lose. So it's glaring. If anybody can create a Facebook page now and just put Mama, Mama, ẹ sábà ṣe kíní kan. Ẹ máa sọ pé Dorcas ló ràn wọ́n. Kò lè ràn anybody. Kò dẹ̀ lè ràn everybody. Gbogbo èèyàn ló dẹ̀ rí gbogbo nǹkan tó ń lọ sí báyìí. Ó ti ẹ̀dá pé mi ò update ẹni mo fi ń sọ̀rọ̀ ẹ̀ ṣáà ní sọ pé Dorcas ni mí. Àbọ̀ ló rán mi iṣẹ́. Gbogbo èèyàn ló ń rí gbogbo nǹkan tó ń lọ sí báyìí wọ́n ti mọ̀ pé update ló ń dùn yìí. Wọ́n á máa ju update yẹn. Ṣebí tẹ́lẹ̀ wọ́n bára wọn sọ̀rọ̀ ní pé ẹ má ṣe báyìí tẹ wà trigger. Wọ́n á máa ju eléyìí tó máa bí yín wọ́n á máa sọ̀rọ̀ sí yín. Kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ fún àwọn ọmọ yẹn fi wọ́n lẹ̀. Ẹ sọ pé ẹ bá wọn ṣe mọ́ sówó ẹ̀yin náà ẹ move on. But ẹ̀yin tó kù náà aṣẹ́wó plug I'm begging, I'm using God to beg you. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Just let it go. Just let it go. So to get this, she did a lot of things that is unbearable. Ó wà lára nǹkan tó bí èmi inú. I'm not fighting for anybody. Coming to her son, coming to her mother. Kì í ṣe ìjà mọ́ nìyẹn. Ó ti dàbí pé nǹkan míì wà ńbẹ̀. Nǹkan tó bá dẹ̀ wà ńbẹ̀ ní ká sọ. Tí màmá bá sọ pé àwọn ní nǹkan lọ́wọ́ against Dorcas kàn dá síta kó jẹ́ pé kí gbogbo ẹ̀ kúkú túká. Ju eléyìí tó jẹ́ pé ẹ ti sọ̀rọ̀ kọjá be careful ẹ̀ṣẹ̀ ní sọ pé ẹ ní nǹkan tó kílẹ̀ tó wá ní sọ́wọ́. Eléyìí tẹ́ sọ yìí gan kò ti pọ̀jù gan ni. Eléyìí tẹ́ sọ yìí ti pọ̀jù náà. Kílẹ̀ tó wá ní sọ́wọ́ tẹ́ tún fẹ́ sọ. Ẹ kó gbogbo nǹkan tó bá wà lọ́wọ́ yín gbogbo nǹkan tó bá ṣì wà nínú yín ẹ kó jáde. Ilé ayé ò lè tó yẹn ẹ kó jáde against Dorcas. Gbogbo nǹkan tẹ́ ní dání tẹ́ ń sọ pé tẹ́ bá da gbogbo ẹ̀ síta ẹ dà síta. Ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó. Gbogbo nǹkan tó ń rùn lẹ́ẹ̀dẹ́ máa tán lẹ́yìn yẹn kí ló tún kù. Kò dá o. Kò dá. But all being said and done, ẹ̀yin ọmọ odó ẹ jọ̀ọ́. Odó is not a living thing, it's a living thing. Gbogbo nǹkan tẹ́ kàn ń fi gbogbo àtàmọ́ ni. Ẹ ṣáà fi wọ́n lẹ̀. Nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn. Ẹ jọ̀ọ́. Ẹ sì ní sùúrù. Ẹ ní sùúrù. Torí ibi tó dé yìí sí gan ó ti show Dorcas lọ́wọ́. Everybody is ready to come outside and give it to anybody. Ó ti show Dorcas lọ́wọ́. But it will not make sense kí àwọn ọmọ kéékèèké yẹn kó máa sọ̀rọ̀ sí màmá lórí social media. Kò ní make any sense. Màmá ọjọ́ orí náà ń rò mọ́ yín lára. Ọjọ́ orí náà ń rò mọ́ yín lára pé ẹ fi màmá lẹ̀ àgbàlagbà ni wọ́n ẹ fi màmá lẹ̀. Tó lè jẹ́ mèsòrò tó ti ní dàbò mèsòrò bíi wèrè. So màmá ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ respect wọn fi wọ́n lẹ̀ sáyé wọn. Kí ló dé? Gbogbo nǹkan tẹ́ fẹ́ dá síta ẹ dá síta gbogbo nǹkan tẹ́ tà fi ń bú wọn náà lẹ fi ń bú wọn. Kí ló ṣẹlẹ̀? Was the love even genuinely real? The love is not real. But it is well. Ẹ̀yin ọmọ odó ẹ jọ̀ọ́ ẹ ṣáà fẹ́lẹ̀ ilẹ̀. Ẹ jẹ́ àṣẹ̀ṣì fẹ́lẹ̀ ilẹ̀ náà.
ṣó ti yé ẹjẹ́ àṣìfẹ́ ilé ilẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run ọba mo fi bẹ̀yìn ọlọ́run ọba mo fi bẹ̀yìn ò easy o but ọlọ́run ọba mo ṣáà fi bẹ̀yìn ẹ ṣáà ṣìfẹ́ ilé ilẹ̀ gbogbo ẹ̀ ló ti yé everybody nsìn gbogbo ẹ̀ ló yé everybody.